Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sí orí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé à ń fún yín ní update back to back ní ẹnujọ́ mẹ́ta ẹ̀ pẹ̀lú gbogbo àwọn comments, gbogbo àwọn tí wọ́n ń sọ opinion tí wọ́n lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Pastor Agbala Gabriel àti Mr. Muideen Kachaja aka nǹkan ò ní sẹ̀mí yín o. So opinion nǹkan tí Ọba Solomon Àgbáyé nǹkan táwọn náà sọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ni a fẹ́ fún yín ní gist ẹ̀. Ṣé rí gbogbo nǹkan táwọn mú wá fún yín yìí kò sẹ́ni tí nǹkan ò lè ṣẹlẹ̀ sí, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè ṣe mistake. So and then gbogbo nǹkan tá a bá mú wá lórí channel wa a fẹ́ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa, because kò síbi téèyàn ò ti lè rẹ́ kọ́kọ́. Even though ẹni tí ó ń hùwà tí ó kù díẹ̀ káàtó, èèyàn sì máa rẹ́ kọ́kọ́ lára ẹni yẹn. That is why tí àwọn olóyìnbó fi sọ wípé they are the sense in nonsense. So ìdí nìyẹn tó fi máa ń sọ wípé ẹni tí ó ń sọ kò ní ọjà, òun náà sì tún ní fáǹsì tiẹ̀, because ọ̀tá àwọn kan ló ń sọ kò sí lọ́jà yẹn. So a máa play fídíò yìí nsìn, so ẹ máa gbọ́ comment àti opinion Ọba Solomon. Although ó funny somehow, but àwọn kókó ọ̀rọ̀ sì tún wà nínú ọ̀rọ̀ Ọba Solomon. So ẹ farabalẹ̀, a máa play rẹ̀ fún yín nsìn. Lọ gbé àbí bẹ́ẹ̀ ni ẹnìyẹn kó sájà dání, ó ń tàbí wọn jọ sọ̀rọ̀. Nígbà tí wọ́n wá gbé délé tán, ó ti wo comment, ó rí wípé àwọn èèyàn like láti ṣe ìrànlọ́wọ́ fún, am I right? bẹ́ẹ̀ ni Ó wá wájú kò gbogbo ẹ wá o, a fẹ́ kọ́lé fún ẹnìyàn. Now in the first place, ṣé ilé lọ̀rọ̀ arákùnrin yẹn kàn for the first action? rárá o. But ìdí tó fi gbé lọ sí level ilé ni wípé kí owó yẹn lè ṣe kí ni ó lè pọ̀. Muideen ṣoore fún Agbala Gabriel. Oore tí Muideen ṣe fún Agbala Gabriel ju oore tí Agbala Gabriel ṣe fún Muideen lọ, because Muideen pẹ̀lú ẹ tó jẹ́ kí Agbala Gabriel túbọ̀ popular. Okay. Lẹ́yìn tó wá kọ́ ilé yẹn tán, lẹ́yìn tó wá gba owó yẹn tán, wọ́n wá lọ ra ilẹ̀ sínú estate Agbala Church. Ìjẹ́ Agbala Gabriel dígbò ìlọ́wọ́ ẹ̀ wípé ẹ̀ ló alàgbà Muideen, àwọn èèyàn ti dáwó tán sí o. Ṣé ṣọ́ọ̀ṣì ló fẹ́ ká kọ́lé sí? ibo ló fẹ́ máa gbé. So you people, àwọn ènìyàn ṣe rí problem tí wọ́n ní ní wípé tó bá láìkè ènìyàn wọn ò ní bá sòótọ́ ọ̀rọ̀. Ṣé rí Agbala Gabriel tẹ́wọ́ ẹ̀ mọ́ láìkè ẹ̀gbọ́n, ṣùgbọ́n lórí kéèsì Muideen kò sóore kankan fún. Muideen ló sóore fún. Wọ́n mọ followers tó fi Muideen get. Wọ́n sọ nínú fídíò kan lánàá mo ń wò wọ́n. Wọ́n ní tí Muideen bá ní aṣọ 9, tó bá ní aṣọ 10 àwọn ló ní 9 ẹ̀. Ṣé owó ẹni? Ọba àwọn kan kà yẹn kún ìrègùn, bọ̀ ṣẹ́yìn ò mọ̀ pé ìsúnkú sí oní ìgbésẹ̀. Mi ò sọ̀rọ̀ nípa ìrègùn. Ṣé owó ẹ̀ ni, ṣé owó ẹ̀ ló fi ra aṣọ yẹn? kì í ṣe owó ẹ̀, bóyá àwọn owó táwọn èèyàn fún. Owó Muideen ń ná, owó tó ń dá fún ni nàún. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe tó fi ra aṣọ 10 yẹn fún? What type of job are you doing? ó ń talé ó ń ṣe sọ̀rọ̀ engineer. Ó ń talẹ̀. bẹ́ẹ̀ ni. Tó bá ń talẹ̀, owó ẹ̀ ló yẹ kó fi sponsor ilé Muideen, kì í ṣe owó àgbáyé. kò yẹ kó gbé sáfẹ́fẹ́ táwọn kò fẹ́ ṣoore fún. Ẹni tó fẹ́ ṣoore nìyẹn. Tó bá sọ pé o ṣoore fún mi, o ò ní ìdàtí gbé mi wá sáfẹ́fẹ́, wàá fún mi owó lápò ara ẹ̀, wàá fi kọ́lé fún mi, o ṣoore fún mi nìyẹn. Mo gbé mi sáfẹ́fẹ́, mo fi mí tajà ni. Because gbogbo owó tó gbà kọ́ ló máa jẹ́ ti tèmi. Bọ̀bọ̀ ẹ̀dẹ̀ ń sọ wípé wọn lákàntì, gbogbo owó yẹn àkáǹtì ẹ̀ ló wọ̀. So ṣé òun lè rí àkáǹtì yẹn sí wípé oye báyìí ló wọlé? Ọba mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ lórí ọ̀nà ọ̀la olúkálukú. Ṣé mọ̀ pé gbogbo wa náà ká tó débi tá a dé yìí a ti ní àwọn nǹkan tá a ti dojú kọ. Ṣé ẹ̀yin ò parẹ́ fún àwọn àdójúkọ kankan ni? Ẹ ti pẹ̀lú àwọn tó lá òbò. Ok, lọ́nà wo sà? Mi ò sọ wípé
bí Àgbàlá Gabriel ṣe gain lára mọ́ ni ẹ kò dáa kì í ṣe mú takò nǹkan tí mo sọ ní ibi tí èèyàn bá ti ń ṣe ló ti ń jẹ tàbí kò yé yín bọ̀ fún ṣe dá owó yẹn fún nígbà yẹn ó yẹ kó ní tó bá yẹ kó fẹ́ sórí ó yẹ kó ó ní right láti béèrè wípé ẹ ló Muyideen àwọn èèyàn ti dáwó mo ní estate ilẹ̀ dẹ̀ wà níta níbo ló fẹ́ ká ra lẹ̀ sí ó fẹ́ sóore nìyẹn. ó yẹ kó fún ní liberty láti pick ibi tó bá fẹ́. ilẹ̀ kan wà ní estate mi ibi bí la fẹ́ rà fún mo fẹ́ fi ẹnìyẹn development estate yẹn ni you want to use the person to develop yourself you want to use the opportunity of him or o fẹ́ fi problem ẹ̀ solve problem ti tiẹ̀ ni kì í ṣe pé bí wọ́n fẹ́ solve problem ẹ̀ neutrally okay so àwa ènìyàn we are just saying nonsense we don't think deeply so nísìnyí tá a bá sọ wípé ta ló ṣoore nínú Àgbàlá Gabriel àti Muyideen oore tí Muyideen ṣe fún Àgbàlá Gabriel ju oore tí òun ṣe fún Muyideen because nǹkan tó ṣèjì nínú ayé Muyideen nìkan ni pé wọ́n gẹrun ẹ̀ kò yàtọ̀ sí ìgbà tó wá mú ní títì yàtọ̀ sí irun ẹ̀ tó gẹ̀ mi ò rí yàtọ̀ bó ṣe ṣe hàn gan bí ọba Solomon náà ló ṣe wà. ọba wọ́n ní Muyideen mo gẹ́tì nǹkan tẹ́ sọ yẹn wọ́n ní Muyideen ta tẹ́tẹ́ ọba ṣé ẹ ti bá ẹni tó ti wà addicted tó máa gbéyàn ti wà addicted èèyàn ti jingiri sínú tẹ́pẹ́ ọba tẹ́pẹ́ ènìyàn tẹ́ bá fún ní 1 million. ọ̀rọ̀ yìí ti fẹ́ máa yà mí lẹ́nu. mo fẹ́ bí question kan ní ipò lè fi 999,000 ta tẹ́tẹ́ kí ni ò bá ṣe nírú instance yẹn ju pé kó wá máa nà. ok now nígbà tó ń fẹ́ mú wá sí Àgbàlá kí ló tó fẹ́ ṣe fún ṣebí deliverance ló fẹ́ lọ ṣe fún. Deliverance. Where is the deliverance? Where is the deliverance now? Deliverance náà dà. Ẹni tó ṣe deliverance fún tó yẹ kó tó rántí àti máa ká àgbàjẹ̀ bọ́ mọ́. Ẹni tó ṣe deliverance fún so yẹ kó tó máa ṣe wọ́n mọ́. Definitely o ti ṣe deliverance fún owó nìkan ló fi gbà. So tó bá yẹ pé mi ló fẹ́ treat case yìí. Máa ní àṣù ṣiṣẹ́ lè o. You don't know me, I'm a wicked person. Tí bá fẹ́ treat case Àgbàlá yẹn a lọ gbé statement of account ẹ̀ jáde láti ìgbà tó ti mú ẹnìyẹn wá èló ni owó tó gbà lórí ẹ̀ mo fẹ́ kọ́kọ́ mọ̀ ná èló lẹ fi kọ́lé fún. wọ́n sọ pé àwọn kan ti lọ gbà lóyà. tó bá wá ń ta tẹ́tẹ́ is another case. eléyìí tó pọ̀ jù nínú ẹni tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì orí tẹ́tẹ́ ní gbogbo yín eléyìí tó pọ̀ jù nínú ìlú táwọn àbájẹ̀bú kò sẹ́ni tó kì í ta tẹ́tẹ́ ẹni tó bá ta tẹ́tẹ́ ẹlòmíì máa ta àbájẹ̀bú ẹlòmíì máa ta kíní náà pé sport bet power bet kíní kan bet okay but we want to talk about reality ṣé irú àwa yìí Ọlọ́run ti mọ ara tá a máa dá tàbí kàwé irú kéèsì báyìí bóyá mo kàn wà ní post kan ní government a máa invite arákùnrin yẹn wá you are welcome sir man of God we love what you have done we love you so much please sir ṣé Muyideen ló sọ pé kẹ́ kọ́lé sí Àgbàlá yín àbí ẹ̀yin lẹ́ba ìfọ́sì kan fún àkọ́kọ́ dáhùn yẹn náà. Number 2 lẹ́yìn tẹ́ kọ́lé tán kí nìdí tẹ́ fi deliver ìwé yẹn fún ṣé ẹ wò ó pé kò lè mú dání ni àbẹ̀wò pé kẹ́ bá mú dání kí ló dé tó dé wípé ọjọ́ tí ẹ jà náà ẹ̀sẹ̀ sáìn ìwé kí ló tàn ti sáìn ìwé yẹn tẹ́lẹ̀ nígbà tí aláùdà nǹkan tó wà níbi ipò o ẹ má yẹ kí n máa tú jáde má yẹ káwọn èèyàn máa lọ gbé má yẹ káwọn èèyàn lọ wò ó wà lára mi ò gbọ́dọ̀ pẹ̀lú àwọn ìjọba ní o máa pa ọdún jẹun. ṣé mọ̀ pé kí wọ́n bias lórí ọ̀rọ̀ ẹ mọ̀ pé bó bá ṣe rí ilé ṣe máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òwe yẹn wọ́n bí o wọ́n sọ lójú Muyideen ìyàwó ẹ̀ Àgbàlá Gabriel àti Oríyọmí wọ́n ní pé òun ti bí láti ijọ́ táwọn ti parí ilé yẹn pé ṣé káwọn kó o fún ó ní káwọn kó dání. bó bá yẹ pé ẹ̀yin ni kílẹ̀ yìí máa sọ. tó bá yẹ pé ẹ̀yin kílẹ̀ máa sọ. màá fẹ́ tijú olóore ni màá ní pé ẹkún dání lẹ́kọ̀ọ́. ẹ̀yin kan bá wọn sọ̀rọ̀ wípé ẹ̀yin kan bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí yẹn bá wọn sọ̀rọ̀ wípé bí Oríyọmí ṣe bó ṣe wá interview wọn yẹn wípé kó wá sórí live báyìí tí Àgbàlá Gabriel dúró báyìí kí Muyideen dúró báyìí kí ni interview Muyideen. àìrá máa sán ó ní ìdíwé tí wọn fi ń béèrè ọ̀rọ̀ ó ní àwọn ìkórìtà kan tó máa dé tó máa gbọ̀n lóhùn. This is King Solomon ọba àgbáyé worldwide
ó gbé kámẹ́rà tí. Kò fọ́nì ọ̀dọ̀ àwọn òótọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ because kò síbi téèyàn tilẹ̀ rẹ́ kọ́kọ́. So I believe pé ẹ farabalẹ̀ gbọ́ fídíò yẹn, farabalẹ̀ wò. Ọba Solomon sọ̀rọ̀, so àwọn èèyàn sọ̀rọ̀, wọ́n comment, oríṣiríṣi comment láṣà láti ń rí, oríṣiríṣi comment láti ń rí. So arọ pásítọ̀ kí wọ́n sí ọkàn akin. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, kò sẹ́ni tí ò lè rí challenges ni. So because Ọlọ́run náà dán Jesus Christ, Ọlọ́run dán gbogbo àwọn ànábì, gbogbo àwọn prophet, Ọlọ́run dán wọn wò. Gbogbo tí wọ́n mí kan, tí wọ́n dúró sórí pé Ọlọ́run pè wọ́n, so wọ́n later borí ìṣòro. So arọ pásítọ̀ kí wọ́n má ti torí nǹkan tó ṣẹlẹ̀ yìí, ká má ti torí ẹ̀ dáwọ́ nǹkan dáadáa tó ń ṣe, ká má ti torí ẹ̀ dáwọ́ dúró. And then arọ Mr. Muyideen náà, káwọn náà kí wọ́n ṣe jẹ́jẹ́, kí wọ́n má jẹ́ kí anybody tì wọ́n rárá, because Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀, Ọlọ́run ló ní déédéé. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ dẹ̀ bá wa share àwọn videos wa. So we love you all. Thanks for watching.